Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, welcome to our YouTube channel. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mo rí pé update lọ́lọ́kanjọ̀kan náà ni ọ̀rọ̀ àwọn àṣírí nípa Yorùbá Nation òun ni a mú wá. Bí Yorùbá Nation bí ó ṣe dúró, àwọn olórí wa, àwọn ọba ìlú kọ̀ọ̀kan wọ́n ti gbàbẹ̀ tẹ́lẹ̀, wọ́n ti gba rìbá nítorí ipò, nítorí owó. So wá dáa bẹ́ẹ̀ kí Fúlàní ajínigbé, Fúlàní darandaran, àwọn bòròró tí wọ́n wá láti Niger Republic, tí wọ́n wá láti Uganda kí wọ́n ya wọ ilẹ̀ Yorùbá. So yẹ kó rí bẹ́ẹ̀. Àwọn àṣírí ọ̀rọ̀, àwọn kókó ọ̀rọ̀ òun ni a mú wá fún yín tó fi dàbí ìgbà wípé ẹnìkan ń gbé sókè, ẹnìkan ń fà wálẹ̀. Tí a bá kíyèsí ọ̀rọ̀ olóyè Sunday Igboho, ẹ rí i pé olóyè Sunday Igboho sábà máa ń tẹnumọ́ wípé àwọn Yorùbá kọ̀ọ̀kan wọ́n pàdé àpòpọ̀ mọ́ àwọn tí wọ́n wá ṣe ọṣẹ́ nínú ilé òun lọ́jọ́sí tí wọ́n fẹ́ gbẹ̀mí òun. So gbogbo àwọn àṣírí ọ̀rọ̀ yìí òun ni a mú wá fún yín, ẹ̀yin tí ẹ jẹ́ viewers wa nílé, kẹ́ ẹ mọ nǹkan tó ń ṣẹlẹ̀, kẹ́ ẹ mọ nǹkan tó ń lọ, because wọ́n ní gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ ó lọ́wọ́ nínú náà ni. So ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́kùnrẹ́rẹ́ lẹ́nu àwọn tí wọ́n fi ọ̀rọ̀ yìí. àgbà kọ́ńtàtì lọ́wọ́ olóṣèlú kẹta gbogbo ẹnu omi sọ gbogbo ẹnu bí bẹ́ẹ̀ mi ò gba kọ́ńtàtì lọ́wọ́ olóṣèlú kẹta mi ò dẹ̀ pé olóṣèlú kẹta tẹ̀ pé kí ló kẹlẹ̀ kú tàbí kí n kó mọ́tò lọ bá lẹ́gbẹ̀ẹ́ fún mi lọ́wọ́ kò ṣẹlẹ̀ rí Ọlọ́run ṣe mí bẹ́ẹ̀ kò dẹ̀ ní ṣẹlẹ̀ láti bẹ̀rẹ̀ gbogbo ẹ̀ka wájú ṣe wàhálà yìí dẹ̀ ní sọ pé kẹ́nìkan kan dáwọ́ fún mi pé ẹ̀yin tàbí mo kẹ́nìkan kan kọ́ bá yẹ orí pé ohun tí mò ń ṣe ń bí Ọlọ́run ló ní wa òun lọ́rẹ́ wa àdẹ̀ ní ṣẹbọ sí olúwa Jésù ní ngbà tí wọ́n bá ń gbàdúrà ó ní má jẹ́ kí ẹni tó ń bẹnu yàrá ń bí ọmọ tó ń ṣe ń bí ó ní bàbá rẹ̀ tọmọ tó ń fẹ́ ní kọ̀kọ̀ ó ní ó sì wọ́n nígbà. tipẹ́ ni ìjọba tó ń darí ìlú yìí àtàwọn tó ń darí àwọn náà, because ṣẹ́rí Tinubu kìíní kan camouflage náà ká wà ń bẹ̀, àwọn tó ń darí ìlú yìí ẹ̀ ní orúkọ wọn nínú newspaper, kámẹ́rà kì í rójú wọn, àwọn kan máa pass information fún president or anybody ní kan hàtì lórí ní wọ́n máa bẹ́ẹ̀ kẹ́ ṣe. Now láti ìgbà ayé Buhari ní dọ́kúmẹ́ǹtì kan ti wá tí gbogbo àwọn àgbààgbà Fúlàní ti ṣe tán sọ fún Buhari pé eléyìí gan ni kò gbé fún Tinubu kó sign. Kí ló wà ní dọ́kúmẹ́ǹtì yẹn? Tinubu pàṣẹ fọ́ọ̀mù yẹn sí gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá pẹ̀lú ẹ̀tàn, ẹ mọ̀ pé brain master di Tinubu, pé lásìkò yìí tó wọn fi gbàjọba kí ẹnìkan kan ò gbọdọ̀ dá sí ọ̀rọ̀ Yorùbá Nation, because ọ̀rọ̀ Yorùbá Nation problem ní fún Fúlàní. Wọ́n mọ̀ pé tó bá ṣẹlẹ̀ tán àwọn ò tó wàá mú àti gbogbo support tó bá kù British fún wọn, because British ló wà lẹ́yìn wọn tán fi ń jẹ ogbon tán ṣe. Tinubu dẹ̀ gbégbèsẹ̀, wọ́n dẹ̀ pàṣẹ fọ́ọ̀mù fún gbogbo ọba ilẹ̀ Yorùbá tó tọ́, wọ́n dẹ̀ sáyìn ẹ̀ páwọn ò ní lọ́wọ́ sí i ṣùgbọ́n àwọn ò lẹ́nu sí i. Bí ká lọ bá wọn kán sọ̀rọ̀ tútù fún wa, kán tàn wá bá ṣe máa ń tàn wá. Torí pé ṣẹ́rí tí gbogbo nǹkan bá fẹ́ ṣe é ṣe, tí àwọn ọba tán ìjọba kankan lókè lọ́hùn táwọn bá rí pé àwọn ọba tó ń darí ìlú kọ̀ọ̀kan àwọn náà ṣe tán ní táwọn ọ̀dọ́ sọ yẹn, wọn ò ní fún wa ní freedom o. Tá a bá rí ká dàálẹ̀ ká tún ṣà, ẹ̀mí tí ó sọnù ní lóǹkà, torí Yorùbá ò fìgbà kankan múra. Ìtẹ́ máa gbọ́ ni pé wọ́n ń ṣiṣẹ́ lábẹ́nú, wọ́n ń ṣiṣẹ́ lábẹ́nú, iṣẹ́ ń lọ lábẹ́nú, iṣẹ́ tí sì ń lọ lábẹ́nú láti bí ọdún 6 sí 7 yìí, tọ́rọ̀ ti dàrú pápátá. Ó ti pẹ́ tó ti ń dàrú, gbọ́ bí ọdún 6 sísìn ó ti wá kọjá bó ṣe yẹ. Iṣẹ́ tó ń ṣe lábẹ́nú yẹn àti ìrìn tarí. So èmi ń rò ó pé n tí a kọ́kọ́ lè ṣe ni bí iṣẹ́ ráwọn bàbá yìí gangan ní kẹ́ ẹ jẹ́ ká kọ́ lọ sunkún bá. Pé tí wọ́n bá kọ̀ tí wọn ò ṣe tó yẹ kí wọ́n ó ṣe fún wa ní ìsìn yìí, ojú ayé wọn ò dá báyìí bọ́ ṣe ń ṣe, ẹ̀yìn wọn á tún wá burú jù sí lọ o. Tá a bá dẹ̀ ní káàrin bá a ṣe ń rìn á padà di wàhálà, a sì ní rin iṣẹ́. Ẹ má jà tanra wa. Òun kálukú ló kàn mọ̀ pé bóyá òun níbi tó ń kù sínú ilé àbí bàbá kan wà àbí táwọn tún lé tọ́pọ̀ wa bá tú jáde, kò sí nǹkan kan, kò sí nǹkan kan. Àyàfi tá a bá kọ́ lè lọ bẹ́ àwọn bàbá yìí, a dẹ̀ ní àwọn ọba bíi 5 kan tó yẹ pé mo gbà nínú ẹ̀mí mi àti information tá a gbọ́ pé àwọn ọba yòókù wọ́n tún máa ń gbà fún wọn. Tá a rí àwọn tó lè lead wa nínú ìrìn àjò yẹn wà nílẹ̀ already. Tá a bá rìn táwọn bàbá yẹn fà fún wa ní assurance pé ó dáa, kì í ṣe pé wọn mọ̀ pé n tá à ń ṣe ò dáa,
kì í ṣe pé òwú àwọn náà wọ́n ti tọwọ́ wọn bọ àwọn nǹkan kan ní wọ́n dẹ̀ ti fowó tì í dì ẹ dẹ̀ mọ̀ pé Yorùbá a ní irinṣẹ́ méjì kan ẹni tó bá ti mọ kí wa tó bá ti fi irinṣẹ́ méjì yẹn lọ̀ wá a máa gbàbẹ̀ straight ni owó àti ipò bóyá oyè kan àbí position kan méjèèjì yẹn wọ́n fi máa ń knock out Yorùbá ní wí ẹ̀ ni tí Yorùbá bá fẹ́ dupò ní ìsìn already àti pa ọmọ yẹ lórí kó lè débẹ̀ àbí tó bá rí owó Yorùbá ò kì í sá fún gbogbo orú nǹkan báyẹn wọ́n dẹ̀ mọ̀ wá wọ́n dẹ̀ fi ń mú wa so kọ́rọ̀ mi má bàa pọ̀ jù á tún máa tún sọ lágbára lọ́wọ́ Ọlọ́run gbogbo ohun tá a bá fẹ́ rìn tá a bá rìn lẹ́yìn àwọn bàbá yẹn tó bá ṣẹlẹ̀ wọn á láwọn òràn wa ń ṣe o ìjọba tó sì wá ń ta àtìmọ̀ ìjọba fẹ̀mí ṣòfò ni ẹ̀rọ bẹ́ẹ̀ mi ṣe ń ṣòfò tó ẹ lè gbọ́ kọ́mẹ̀ntì kẹ́kẹ́ lẹ́nu àwọn olórí wa kò sí torí kò kàn wọ́n wọn rí bígbà tó kàn àwọn so Ọlọ́run ọba àánú gbogbo bí tá a bá fẹ́ gbégbà yóò ṣíwájú wa yóò kan ìwà yóò ṣàánú fún wa gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ tẹ́ ń darí wa náà ọgbọ́n òye tẹ́ fi máa da Ọlọ́run àjogún ẹ̀ fún yín gbogbo bá a bá ṣe rìn tí ó fi já sí rọrùn Ọlọ́run á ṣàánú fún wa. àmì ẹ dákun bàbá mi ẹ wá bù ẹ dákun mo fẹ́ sọ̀rọ̀ tí bàbá mi sọ bẹ́ẹ̀ ẹjọ́ tẹ́ bá mọ pílátífọ̀mù olórí ọ̀dọ́ wa yìí ẹ rí i pé awareness náà la gbé dání kò ń ṣe jàgídíjàgan ṣé ń kẹsà tó yẹ pé ẹ bá ti ń bá wa lọ bí ọlá pé bẹ́ẹ̀ ṣẹ̀ṣẹ̀ jọ ìwà lọ ni àwọn òfin jàgídíjàgan ṣe ṣùgbọ́n à ń tàwọn èèyàn jí ó ní iṣẹ́ tí a ní ká mú wọn sí látàsìkò yìí sódà kí gbogbo wa ká lè jọ mọ́ ṣe ká lè panupọ̀ sójú kan àwọn bàbá wa kan wà tó jẹ́ pé àwọn náà ń darí wa tó jẹ́ pé kódà bá a bá bá wọn sọ̀rọ̀ wọ́n nà wọn báyìí a mọ ẹ̀mí wọn nínú ẹ̀mí àwọn ń fi ẹ̀mí bá wa rìnrìn àjò ṣẹ́ńgẹ́ tí wọ́n fi ẹ̀mí wọn fi ń bá wa rìnrìn àjò tó yẹ bó tán bá sọ̀rọ̀ kan báyìí bẹ́ẹ̀ bá wọn ní wọ́n nà wọn conversation ẹ̀yin náà understand kan tán mì so gbogbo orú nǹkan báyìí ló yẹ ká tara wa jí sí nínú ẹ̀mí ká sì mọ̀ pé àwọn èèyàn náà àwọn míì náà wà tó jẹ́ pé wọ́n ń wò ó pé báwo la ṣe fẹ́ rìnrìn àjò yìí ṣùgbọ́n tí wọ́n àti ìréyàn sí wọn lọ́kàn tí wọ́n àti ìréyàn táwọn jí àwọn míì sì wà nínú pé sógun láàbí ṣe ni àbí báwo láàbí ṣe ni rárá àwọn bàbá wa dán ní ẹ mọ́ jà ẹ mọ́ ṣe kankan àwọn náà ò fẹ́ kí kán sọ ọmọ kankan nù lẹ́yìn wọn so ìdí eléyìí ni làwa ṣe ń tẹ̀lé ìlànà tí olórí ọ̀dọ́ là lẹ̀ yìí pé ní ẹja máa ṣe awareness káàkiri lágboolé wa ni níbi tá a bá wà ní ó sì jẹ́ déédéé tí àwọn bàbá wa náà sọ fún wa lókè wípé awareness yìí ló dájú ẹ máa tàwọn èèyàn jí ẹ jẹ́ kán máa gbọ́ both physical ni àti social media ni ẹ jẹ́ kán máa gbọ́ kán máa mọ̀ nǹkan tán àti ká mọ̀ pé ọmọlúàbí ni wá ìwà ọmọlúàbí náà ní ká gbé wọ̀ so bí ọmọ Yorùbá pọ́nbélé ìwà ọmọlúàbí náà lẹ́ẹ̀bá lọ́wọ́ rẹ̀ èyí tẹ́ bá bá ìwà ọmọlúàbí lọ́wọ́ rẹ̀ á jẹ́ pé ó ti ní kọ́lọ́fín nínú nìyẹn kò ní ṣúwa kò ní rẹ̀wá o ẹ ṣe. Lovers ọ̀rọ̀ náà lẹ ti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ àwọn àṣírí náà lẹ ti gbọ́ tí wọ́n tú nípa bí Yorùbá nation bí ó ṣe lè dúró because tẹ́ bá gbọ́ àlàyé ọ̀rọ̀ tí wọ́n ṣe dáadáa wọ́n ní ṣé Yorùbá ṣàgbáradì àwọn wo ni wọ́n ń rú wa lágbára tá a bá lágbáradì gan ṣáwọn tí wọ́n jẹ́ bàbá fún wa nílẹ̀ Yorùbá ṣé wọ́n fọwọ́ sí fún dìkan àbí mi nítorí owó nítorí ipò so ẹ̀yin tẹ́ jẹ́ fi wá sí wa kí ni fíù tẹ̀yìn náà nípa nǹkan tó ń ṣẹlẹ̀ yìí because gbogbo wa náà láàrin tó ń ṣẹlẹ̀ ní Kwara State lẹ́nujọ́ mẹ́ta yìí níbi tí àwọn bòròró àwọn Fúlàní herdsmen àwọn bandits tí wọ́n ti ya wọ̀lú tí wọ́n jẹ ìlú yẹn run tí wọ́n pa olórí tí wọ́n pa ọmọ kékeré tí wọ́n pa àgbàlagbà so àgbàládùra pé Ọlọ́run máa fi sọ ẹ̀ sọ wa ibi tí ò bá ti dé Ọlọ́run ní fún wọn ní kápá láti jẹ́ kí irú nǹkan kó débẹ̀ so ẹ̀yin tẹ́ jẹ́ fi wá sí wa nílé I appreciate the support yín we love you all thanks for watching.